ọ̀gá àgbà àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè yìí Independent National Electoral Commission INEC ìyẹn ọ̀jọ̀gbọ́n Joash Ojo Amupitan bàbá náà mà ti ṣàbẹ̀wò sí ilé olórí orílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn ajagunfẹ̀yìntì Abubakar Abdulsalam ní ìlú Minna ní ìpínlẹ̀ Niger lọ́jọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tí ó kọjá èyí tí í ṣe ọjọ́ 24 nínú oṣù keje ọdún tá a wà yìí the 24th of July 2026 tí sì jẹ́ pé níṣe ni ọ̀jọ̀gbọ́n Joash Ojo Amupitan ìyẹn ló jẹ́ kó lè mọ̀ pé bàbá democracy tán lò lásìkò yìí ó ní Abubakar Abdulsalam òun gan ni ẹni náà àti pé bí wọn bá tiẹ̀ tí ì fúnyàn lóyè ọ̀hún ó lóun ní adé ọ̀hún tó sí lórí gẹ́gẹ́ bí bàbá fún democracy táwọn ọmọ Nàìjíríà tó ń jẹ àǹfààní ẹ̀ ní àsìkò yìí. Fáwọn tí ò bá mọ̀, láàrin oṣù kẹfà ọdún 1998 sí oṣù karùn-ún ọdún 1999 ìyún bí ọdún kan ìní ọ̀gágun Abdulsalam Abubakar inú fi darí orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ pé ìdí tí àwọn kan tó fi gba tiẹ̀ tó fi fẹ́ràn ẹ̀ ni pé lótòótọ́ inú gba ìjọba gẹ́gẹ́ bí ológun níṣe ni bàbá náà máa ṣojú kòkòrò láti má ṣe gbé ìjọba sílẹ̀ fún ológun tó sì jẹ́ pé òun ló dá ìjọba sílẹ̀ ló gbé ìjọba sílẹ̀ fún alágbádá ìyẹn olóyè Olúṣẹ́gun Matthew Àrẹ̀mú Òkìkíọlá Ọbásanjọ́ lọ́jọ́ 29 oṣù karùn-ún ọdún 1999. ṣá o lọ́jọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá ìní Amupitan ló ṣàbẹ̀wò sí Abdulsalam Abubakar ní ilé ẹ̀ tó wà ní ìlú Minna níbẹ̀ ló sì ti gbóríyìn fún yí pé bàbá democracy orílẹ̀-èdè Nàìjíríà ní ó ní bí Abubakar Abdulsalam bí ò bá gbé ìjọba sílẹ̀ fún alágbádá lọ́dún 1999 lọ́dún náà ó ní báwo ní Nàìjíríà yóò ṣe wà lábẹ́ ìjọba democracy tí wọn yóò máa gbádùn ìgbà báyìí ó lè fi hàn pé ó yẹ kéèyàn fún ẹni tí ọlá bá tọ́ lọ́lá ó yẹ kéèyàn fọlá kéèyàn fún ní ọlá ọ̀hún. Amupitan tó wá jẹ́ kó dì mọ̀ pé ipa tí Abubakar Abdulsalam tó ń kó nípasẹ̀ àjọ tó ń rí sí àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà National Peace Committee tó jẹ́ alága wọn ó ní ipa náà kò kéré nítorí bí ètò ìdìbò bá ti ń bọ̀ òun ló máa ń bá àwọn olùdíje ṣèpàdé láti tọwọ́ bọ ìwé àlàáfíà pé wọn ní fa rògbòdìyàn tàbí jàgídíjàgan tó sì ní nítorí gbogbo eléyìí ló jẹ́ kóun ṣe àbẹ̀wò bàbá kẹ́ẹ̀pẹ́ sí Abdulsalam ní Minna láti gba ìmọ̀ràn àgbà lọ́dọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ ìní Amupitan ló tún lóhùn tó wá kí Abdulsalam kú oríire ọjọ́ bíi ọdún 84 years tó ṣe láìpẹ́ yìí. Ó wá ránṣẹ́ sí gbogbo ọmọ Nàìjíríà ó ní ètò ìdìbò ààrẹ ọdún tó ń bọ̀ ó ní kò ní sí màgòmágò òun yóò rí i dájú pé àwọn òṣìṣẹ́ INEC lábẹ́ òun wọ́n ṣe ohun tó yẹ wọn sì jẹ́ kí màgòmágó ó wáyé rárá àti rárá.